àwọn ọmọ Nàìjíríà yìí ti há sí Ghana o. Jìbìtì orí ayélujára ni wọ́n lù níbẹ̀. Ó kéré tán àwọn ọmọ orílẹ̀-èdè yìí 139 ní ọwọ́ àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ orílẹ̀-èdè Ghana ti tẹ̀ lórí ẹ̀sùn lílọ́wọ́ nínú ìwà ọ̀daràn orí ìtàkùn ayélujára àti olè jíjà. Ìfòfindè ọ̀hún kò sẹ́yìn bí ọ́fíìsì tó ń gbógun ti ìwà ọ̀daràn ṣe kẹ́sìn wọn pẹ̀lú àjọṣepọ̀ àjọ tó ń ṣètò ìrìnnà wọlé sí orílẹ̀-èdè náà. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde tí kọmíṣánná fún ìbáraẹnisọ̀rọ̀ àti sáyẹ́ǹsì Samuel George gbé jáde, agbègbè Zamfara àti Làṣíbí ni wọ́n ti fi páńpẹ́ òfin gbé wọn. Bákan náà ni wọ́n fi páńpẹ́ òfin gbé láńlọ́ọ̀dù tó gba 100 nínú àwọn afurasí ọ̀hún sílé. George wá kìlọ̀ fáwọn onílé lórílẹ̀-èdè náà pé kí wọ́n yéé gba àwọn tó jẹ́ ọ̀daràn sílé. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Ghana ti wá rọ àwọn aráàlú pé kí wọ́n dẹ́kun dídáàbòbò ẹnikẹ́ni tí wọ́n bá fura pé òun hùwà ìbàjẹ́. Bákan náà ni wọ́n sọ pé gbayawu ni ilẹ̀kùn orílẹ̀-èdè Ghana ṣí sílẹ̀ fún gbogbo ènìyàn, ṣùgbọ́n ọ̀daràn nìkan ni wọn kò ní gbà láàyè.